Ikona yín ìfẹ́ dá yín dúró kò sì ní wùwá ká dá gbogbo jàmá gbogbo àwọn bàbá wa àgbàlagbà ní Ajison dúró ọlọ́mọṣẹ́ jẹ́ kí á rí yín pẹ́. Àmín. ìrí yín níjòkó wa bí bàbá àgbà Ọlọ́run lómẹ́rú ẹ̀ ti wí ṣárọ́ọ̀fù ńlá kan ni tí ilẹ̀ yìí ò lè gbàgbé mọ́ láíláí. àwa náà sì mọ̀ bàbá tó sì jòkó yìí wọ́n yé ṣe bàbá social media ni pé gbogbo ń ta bá ṣe fún wọn ó yẹ lọ́mọ pariwo. ẹni tí a ti rí lára bàbá tí wọ́n jòkó yìí ní ení tere èjì tere tá a bá ṣí mọ́kà tán ran ẹlòmíín náà míì tá a ti rí ní ení tere èjì tere ó ti ju owó mọ́kà lọ. àǹkùn aráàlú tẹ gbé fún anú àwẹ̀ ọdún tó lọ èmi fi ṣe wedding ni o. ó lè mí fi ṣe kó mọ́. wàláhì mo wá ẹyọ kan kun ẹyọ kan yẹn wọ́n tún àpàdà tó pò mímì ẹyọ kan yẹn mo wá jẹ lọ́wọ́ báyìí. èmi náà ra ẹyọ kan kun ni. wàláhì lè azim. èyí tí mo wá rí lára bàbá yìí ni pé yàtọ̀ sí àǹfààní mímọ̀ tẹ́mọ̀ jẹ lára wọn àwọn ni wọ́n mọ déédéé tí wọ́n mọ gbogbo tí wọ́n ní àwọn gẹ́gẹ́ tí wọ́n máa ń ṣe fún yàn tó yẹ pé ẹ ti mọ̀ pọ̀ ní ìdí ẹ̀. yóò mọ̀ ṣe déédéé tó kàn ní ọ̀rọ̀ rẹ ni. a tún ní ìdí ráìsì yẹn lọ́dún yìí tó wà ti pọ̀ sí. lọ́n jẹ́ mi yóò gùn ẹ dákun bí ẹ bá ń jẹ yẹn jọ kí ẹ ń jẹ yẹn lábàjọ́ tó ti pẹ́. àbàtì wa kì í pé ẹ kú dìde ẹ bá tọ́jú ẹ lẹ̀ méjì méjì. Ọlọ́run jẹ́ mi yóò gùn. àmín. bàbá wa ń jẹ bàbá tó bá ti ń jẹ wọ́n tó náà bó ti wá lè wù kó kéré mọ́ ahọ́n ní jẹ́ pé bàbá jù báyìí lọ bàbá jù báyìí lọ bàbá jù báyìí lọ ọ̀ní ahọ́n ni. àwọn bàbá ilé yìí ṣe bàbá tí mọ́ kọ owó tálíkà wọ́n gbà tìfẹ́tìfẹ́ wọn ò ní jójú ó tì ọ́ pẹ̀lú ntọ́ ní. inú tí mo kọ́lé kọ́ lára bàbá Agba Olohunkemi nu nítorí bẹ́ẹ̀ ni ó jáwé ní o láǹfààní àti kònà pẹ̀lú tí a mọ̀ pé kò tó kò sí ní tábẹ́ fún yín tó lè tó rè kó sí mọ́tò kan. àmọ́ èyí tá à ní padà kábàámọ̀ rẹ̀ ni a fi kùnà. ẹ dákun. ẹ má bínú sí wa sà. àmọ́ bá a ti máa wá ṣe ní jòkó wa Ikona bàbá wa Mudirul Minhaj Ikona bàbá wa Olohunkemi a wá ṣe é papọ̀ bẹ́ẹ̀ nísìnyí. a máa ń ṣe mọ́ Ikona bàbá wa yúùtù tẹ́lẹ̀ àmọ́ ẹ forí jìn wá ẹ dákun kò ní yọ lónìí. bó ni ti rí. 3,000 mo ná látàárọ̀. ẹ wá jọ ó sì lè má padà jù bẹ́ẹ̀ lọ. gbogbo ẹni tí ó bá wa ṣe kònà àwọn bàbá wa méjèèjì ẹni tí ó bá tún ṣe kònà àfa wa lánìyàn tí mo sọ̀hún tó o bá máa ń ṣe lódìdí tẹ́lẹ̀ tójójó dìdí kun torí gbogbo ń ta bá rí nísìnyí wàláì mustapha lánàá sí. à ń kó lọ bẹ̀ ni o. ibi tọ́lọ̀ ní ká lò ó kàn nù. a sọ pé gbogbo ń ta pa sí jílísà. afakumula Ọlọ́run jẹ́ mi yóò gùn fún wa sa. àmín. wala la ilaha illallah. Àmín. ẹ dákun gbẹ̀yìn tẹ́ ẹ máa ń ṣàánú wa náà ni. ó kònà bàbá Agba Olohunkemi àfa yìí dáa. gbogbo ń tà ń ṣe yìí à ń bẹ lọ́n kọ́lọ̀ ń já tó bẹ́ẹ̀ ni wàláhi azimu thumma billahi àìtó bẹ́ẹ̀ a máa bẹ lọ́n kọ́lọ̀ ń já tó bẹ́ẹ̀ ni. Àmín. bàbá mi Agba Olohunkemi owó yìí ò tó ń tí ẹ dákun ẹkún ẹ ládùúgbò gbogbo ń tà ti jẹ ọlọ́mọ sí alọ́mọ tí ò ní wúlò má bínú sí wa ẹ dákun gbogbo ẹ̀yin bàbá wa ní Ajison ẹ dákun ṣe gbà wá bẹ́ẹ̀. Ẹ dákun bàbá wa járùlá ẹ dákun Ọlọ́run jẹ́ mi yín ó gùn fún wa ó bàbá wa Agba Olohunkemi 50,000 naira àbá wa Jamaludeen àwọn náà ṣe ní 50,000 naira ọ̀rẹ́ wa. àbá Abdulrauf Ọlọ́run bá dúpẹ́ fún mi sá alimekot. sáàtọ̀ ọ̀bọ̀ jẹ́ ibù látàárọ̀ ọ̀ bá mi ọkọ̀ owó sí kan tó kù ń bẹ ìtàrí. mowó kankan kú omi. ọ̀ya owó kònà bàbá wa Agba Olohunkemi ẹ mú yàn náà mọ́ history nínú ọ̀dọ́ lóṣogbo tó kọ́kọ́ rí bàbá Agba Aládẹ̀mí gbé wá tó rà mọ̀ pé ó súnmọ́ kó padà di pé a ní padà l'opportunity bẹ́ẹ̀ mọ́ kì í ṣe ti nǹkan mi ní ti pé bàbá ò mọ̀ bí sí. ọ̀nà ò mọ̀ pọ̀ sí ni. ní ti láti ìjàlùbá ẹ̀ka yín báyìí. àfa tá a mọ̀ pé ò ní tán. bàbá tó jòkó yìí. ẹ dákun ibi olàkàntì dé. alimahu man alimahu. ẹ bá a kọ́ sí i. wọ́n jahilahu man jahilahu. látọ̀dọ̀ àfáwà fọ́rin. àwọn náà ti dé bẹ́ẹ̀. wọ́n ní owó 5. àfáwà Rawdatul Kalam. owó 5,000 àfáwà aláṣẹ ọmọ àṣẹ. àṣẹ gẹ́gẹ́ apàṣẹ. apàṣẹ ọ̀rọ̀. àjọmọ wọlé bàbá jáde ni bàbá sọ wá dọmọ nífa. àfáà náà tún wá dá sí i. àlejò lọ o àlejò lọ o. sáríkù
àfọ Bahjatu Zaman àwọn náà láwọn ṣe ní 5,000 naira ajimi court Haji Abdulrauf wọn làwọn ṣe owó kó náà bàbá wa Agba Olohunkemi báyìí ẹ ní dààmú láíláí alibarikola ní Muhammad nínú àwọn tí wọ́n ní cheapest flight price lọ́wọ́ báyìí òun ni wọ́n wà ọmọra Ramadan ẹni tó bá fẹ́ lọ wọ́n ní cheapest flight. ó yá. ọba ẹ dákun ẹ bá kó náà bàbá wa oníwàásí ẹ wò wọ́n wá ń ta wá fún account number láàrin ara wọn Ọlọ́run ní jẹ́ ó bàjẹ́ fún yín. èyí tí wàá ń jẹ́ Ikona ẹlẹ́ẹ̀kejì odidi tíra tí a mú lọ́wọ́ yìí. ẹ bá pín fún àwọn àgbàlagbà látọ̀dọ̀ bàbá. kódà bàbá gan ni ẹ gbé fún ẹni tán bá ní ẹ fún ni torí àwọn gẹ́gẹ́ la ṣe fún àwọn ni wọ́n ní lọ́ǹtì ẹ̀ fowó lọ́ǹtì ẹ̀ a ṣe nítorí ìfẹ́ tá a ní sí bàbá ni. 50 copies. 50 copies nù. ó sì dọ́dọ̀ bàbá wa Al-Mudir. ọ lọ kó owó 30 fún bàbá. inú wọn dùn. ẹni tó bá ti wọ́n nìkan pín fún. ó yá àti tomato paste 10 kó síwájú wọn. inú Ikona náà tún nù. amúra bàbá wa gan ni. kó síwájú bàbá yọ nínú láìlọ́n kí bàbá tá lùbáríkà sí táǹtà nìyẹn. táǹtà nù. àfa yìí lọ kó fìlà náà wà nù mọ́tò. ilé fi 25 litre ilé fi Ikona ní padà jẹ gbèsè bọ̀. àfa ò dọ́lọ́ lánàá. àwọn kéékèèké òun kò sẹ́ni tó fi Ikona yín rí láyé kò sí ní ìsìsúọ̀ pé ẹni tí ó fi Ikona yín kò tún lè sí. ẹ pín fáwọn tó bá wù yín. bàbá mi Agba Olohunkemi Ọlọ́run mọ́sá jẹ́ mi yóò gùn fún wa. àmín. tíra yìí a pè ní al-Isdaru Thalis. tábàlà kìyìn kò sí ní tẹ́ chẹ́rìsì tó ju mímọ̀ lọ. níjọ́ tá a ti ń jẹ̀ràn yín ìjọ́ tá a kọ́kọ́ pàdé yín láyé yàtọ̀ sí pé a ti ń jẹ̀ràn yín ti pẹ́ ń tá a fi pàdé yín náà ní tá a ń jẹ̀ràn lára yín ti pẹ́ mímọ̀ ni. ẹ lé àwọn tí ń wá owó kò ń di owó ẹ wá ṣe wọ́n lójú kòkòrò kí wọ́n wá mímọ̀ tí wọ́n bá wá mímọ̀ yẹn owó máa wá sọ̀kalẹ̀. òun ló wá bí tíra yìí al-Isdaru Thalis tíra kan bẹ tá à ń kọ́ bọ̀ àpè tíra náà ní Dawman Nashkuru Hadhihi Bilad. àwọn ìlú pọ̀ tí ó wà ń bẹ̀. àwa gbé láti bẹ̀rẹ̀ nínú àwọn ìlú táwọn dúpẹ́ fún nílùú tó kọ́ wa ń ké ìlú Òṣogbo tá a wà ń bẹ̀ yìí. nínú àwọn ìlú táwọn wá dúpẹ́ fún náà nílùú Ìlọrin wà. wà má fadlul àrìjáyì ilá àrìjálù wa. ìyẹ̀pẹ̀ kọ́ la máa dúpẹ́ fún ní Ìlọrin ẹ̀yin tá a pàdé Ìlọrin náà ní tí Ìlọrin fi wà nínú àwọn ìlú tó ṣe pé Dawman Nashkuru Hadhihi Bilad. èyí wá ń jẹ́ al-Isdaru Thalis. ẹlẹ́gẹ̀ẹ́ta nu rihlatun fi tawthiqil ulama wal muslihin wa ahlil ato. àwọn àfa là ń kí ń bẹ̀ àwọn àfa tí wọ́n tún wá já àfa lásán. tàlífù ẹ̀ ọ́ ti rí ń bẹ̀ Ameer Shabaab wal Jamaludeen. kò sí Yorùbá ń bẹ̀ o. àfa tí ó bá wa tẹ kínní sáfà yẹn sì wà ń bí àfa wa jí bá dé dà. ẹ̀yin náà hu. àfa ńgbà tí mo wá ní gan Alminhajiyy àfa bá ní Alminhajiyy ló yẹ kó jẹ́ mo ní ẹ̀rí rò àmọ́ àwọn rò pa ṣe nísìbà orúkọ wa pé Alminhajiyy tí ó máa wá jẹ́ Alminhajiyy. àmọ́ Minhajiyy nìyẹn Minhaju-L-Mubarak wa Minhaju-L-Ijabah. tó wà ń bẹ nìyẹn mọ wọ ẹkùn sí ọmọ kí òrẹ lẹgbẹẹ pọn ṣe mistake. dákun. àti mú jáde. ẹ wá jọ tẹ bá wá wò láti bẹ̀rẹ̀ títí dé parí ẹni ó bá kà á dáadáa láti bẹ̀rẹ̀ títí dé parí ọ̀rọ̀ bàbá tí wọ́n jòkó ìlú wa ń bẹ. a tún mú wá lórin tá a fi sọmọ àìsàn gbogbo ń tá a sọ. èèyàn ò lè kọ ọ̀rọ̀ téèyàn bá fẹ́ kọ ọ̀rọ̀ yín ní tíra mùjáládù 50 ò lè gbà á. bí a bá ti ń pàdé yín láti mú wa lẹ́sẹ̀ kọ̀ọ̀kan. lẹ́sẹ̀ kọ̀ọ̀kan lára máa lò díẹ̀ díẹ̀ èèyàn ò lè lò tán. àwa ńgbà tẹ́ bá wá wo kálukú bá ṣí sí tábà ṣí sí page 4 à ń wí bẹ́ẹ̀ pé hadal kitab laysa mujarradun sardin li sirati shakhsiyatin. ìsèpá fẹ́ sọ̀tàn yín nìkan. bal namudhajun hayyun lil ulama alladhina jama'u bayna al-ilmi wal amal. ṣe pé ẹ ń jẹ́ àpèjúwe dáadáa. jama'u bayna al-ilmi wal amal. láàrin àwọn àfà. wa bayna al-wa'zi wat tarbiya. wọ́n dẹ̀ tún ṣiṣẹ́ pẹ̀lú ẹ̀. wa zuhdi wan nashat. wọ́n ṣe wáàsí tí wọ́n dẹ̀ tún rí ọmọ. wa nakhtaru fihi shaykha Abda Olohunkemi
ara dẹ̀ mí. àwa mẹ́nu àwọn àfáà bẹ́ẹ̀ amú bàbá àgbà Olohunkemi. lima lahu min athari malimusin fi ta'alimi wa da'wati wal khidmati mujtama'iyya. fún àwọn àfáà àti ojú ọ̀nà Ọlọ́run. ó ti tó. ẹ wá dákun bàbá mi àgbà Olohunkemi. ó ti tó ní kíni. nígbà tá à ń ṣe báhásù nípa yín níbẹ̀ láti mọ̀ pé ọ̀tọ̀ ni táwa ń rò tẹ́lẹ̀. àwa ò pọ̀ mọ̀ ọ̀fà ní nìsà. níbẹ̀ láti padà mọ̀ pé odidi bá ti jogó yìí ọ̀fà làwọn pè bàbá tẹ́lẹ̀ nínú àwọn àǹfààní tí báhásù máa mú wa nù. ọmọ mọ̀ ń tọ́ mọ̀. ọmọ mọ̀ ń tọ́ mọ̀. kì í ṣe tùwọ́bù nìkan ni ọmọ wa kiri. àbí wàláì táwa rò tẹ́lẹ̀ nù. àtàwọn gbá research. nígbà wa gbá research. bàbá ń làwọn kájú bá bẹ́ẹ̀ bàbá wa àgbà Olohunkemi. bàbá ò kájú ẹjú èṣù ni mo ń kájú bàbá ò kájú o. ẹjú gbogbo eléyìí lọ. mo ti túnra mi ṣe o. níparí ibi tí mo wá fẹ́ lò ń bẹ̀ níparí tẹ́ bá wo page 14 à ń wí pé asimatu shakhsiyatu wal akhlaqiyya. ìjẹ́dá yín gan bọ́lọ́wọ́ bá ṣe dá yín. nínú táwa mọ̀ mọ́ yín gangan tá a dá mọ̀ tá a rí fúnra lára wa tí ì ṣe pé wọ́n sọ fún wa. bàbá tí wọ́n jókòó yìí al-muwazabatu ala salati. gbogbo ìgbà tí yẹn bá dọ́dọ̀ wọn tó bá jásìkò òun ni wọ́n sì máa kí bẹ́ẹ̀. kí lọ́wọ́ ni. wal hirsi ala al-jama'a. wọ́n tún wá máa ṣe ojú kòkòrò pé ẹja jọ kí ń jẹ̀mọ́ ni. àwọn ò tún wá ní ṣáájú. afọlọsọ bó ni ṣe ti kírun afọwọ́rẹ́ mi ṣe ti kírun tí wọ́n kọ́ bí alẹ́ rè nù ẹja kírun. wọ́n lásìkò ohun yẹn la fẹ́ lò owó yẹn padà bọ́mọ lọ. as-sakinatu fil hadithi wa tasarruf. ẹ jọ. as-sakinatu fil hadithi wa tasarrufi. bẹ́ẹ̀ bá tún sọ̀rọ̀ náà ẹ máa ń sọ̀rọ̀ pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ ni. at-tawadu'u fi ta'amuli. ẹni tẹ́ ẹ̀ tún wá gbogbo àwa tá a tún bá ṣe náà ìtẹríbalẹ̀ tó fi ń bá wa lò ẹ tún máa kúnlẹ̀ fún ọmọ lọ́mọ ọmọ tẹ́ ti bí lẹ́yìn. wàláì. al-karamu wal-judu wa fathu abwabi buyutihi da'iman lil muhtaji. ó yé wọn. bí tá a lọ gẹ́gẹ́ ń bẹ̀ nù. bàbá mi àgbà Olohunkemi Ọlọ́run má tètè pa o èrè pọ̀ nílẹ̀ tẹ́fẹ́ bá wa ṣe má tètè pa o má tètè pa èrè pọ̀ nílẹ̀ tẹ́fẹ́ bá wa ṣe. gbogbo tá a sọ látàwọn ọkọ̀ sí ìdá tó ń bẹ lẹ́yìn rẹ̀ tí sọmáìsì gbogbo má tètè pa o má tètè pa èrè pọ̀ nílẹ̀ tẹ́fẹ́ bá wa ṣe. ọ̀lẹ́ mẹ́rin mistake tó pọ̀ lùmọ̀ kọ́là nígbà bá débi ṣéwù ọ̀lẹ́ mistake tó pọ̀. ọ̀dẹ sọ bá wa nílẹ̀ tẹ̀fẹ́ bá wa ṣe. má tètè pa ó bàbá mi àgbà Olohunkemi Aládẹ̀mí má tètè pa èrè pọ̀ nílẹ̀ tẹ̀fẹ́ bá wa ṣe. a gbọ́dọ̀ gbàlù káwọn náà mọ̀ lù wò. má tètè pa èrè pọ̀ nílẹ̀ tẹ̀fẹ́ bá wa ṣe. níyànda bàbá wọn ní káfa wa youth kí wọ́n lo ìṣẹ́jú mẹ́ta nínú tí wọ́n fi kí bàbá nísìnyí nìyẹn o bàbá béèrè pé ṣé afa youth ṣe program anira ó dẹ̀yìn tiwọn wọ́n ní káwọn tó ṣe káfọ́ afa youth ní ìṣẹ́jú mẹ́ta kún Ikona yín mo jí Kùránì kan ní kàtà mo wá tún rà kan dání mo wá fẹ́ kẹ́ mú kan sẹ́yìn tí mo jí ni àbẹ́yìí tí mo rà eléyìí ni mo jí nínú fundok eléyìí ni mo wá rà so ṣé ètí ó wá depend tó yẹ pé ètí mo jí ni àbẹ́lẹ̀ ni mo kọ́kọ́ fẹ́ mọ̀ ètí bàbá fẹ́ mú mbẹ̀ so mo jí yẹn kásìkò ni o kó lè bá a dùn ni o fún ọ̀tọ̀ lọ gé fídíò owó tó wà ń bí dà èmi náà wàá mọ̀ tẹ ẹ ti ní owó $10 ló máa tẹ̀lé yín lọlé owó $10 ó dà pé èyí tí mo rà yín ni ó dà èyí tí mo jí yẹn ni ẹ wo wòlíì Ọlọ́run àgùlà àjọrò tó ń dálé kìá mọ̀ yẹn ọba ló ti ní dàkà mi ro
pẹ̀lú owó $10 àkùlà ẹ ju gbogbo eléyìí lọ wàláì àmọ́